mo fi ìyìn fún Ọlọ́run tó mọ ìbẹ̀rẹ̀ mi. Alpha Omega, ìwọ lọ́pẹ́ yẹ o, ológo àtọlọ́lá, mo fi ìyìn fún. Àpáta Ísírẹ́lì agbẹ́yìnga tó pẹ́ yìn ní Ọlọ́run. A yìn ọ́ torí pé ẹ dára sí wa ní gbogbo ìgbà. Agbára wa kọ́, ìmọ̀ wa kọ́, òye wa sì kọ́, bí kò sóore ọ̀fẹ́ rẹ. A yìn ọ́ ní gbogbo ọ̀nà. Ẹ̀mí inú àwọn wòlíì mímọ́ ẹ ṣé, ògo ni fọ́lọ́run lókè ọ̀run. A dúpẹ́ fún Ọlọ́run lórí ayé àwọn ọmọ Ọlọ́run níbikíbi tí a ti ń wò wá. A yìn ọ́, a yìn ọba àwọn ọba lórí wọn, orí àwọn tó ń fowó ra dátà nírú àkókò yìí tán sì tó ń wò wá. Iná ò ní tán lọ́wọ́ yín, ẹ ò ní ná kan tán kẹ́ tó rí kan. Ẹ jẹ́ ká kọ́kọ́ yìn ọba àwọn ọba, olúwa àwọn olúwa, àìkú tí ń gbéná ìmọ́lẹ̀ kan tó tàn láàrin òkùnkùn tó kùnkùn ò lè borí rẹ̀. Rí àwọn wòlíì agbára Ísírẹ́lì, olúwa àwọn olúwa, olùgbèjà Ísírẹ́lì. Ọlọ́run tí wọ́n pè ní àrí ìró àlá, ẹni tí a pè tó ń jẹ́ tó ń dá wa lóhùn, ìmọ́lẹ̀ tí ń tàn tó kùnkùn ayé ò borí rẹ̀. Ẹnìkan tó la ọ̀nà lórí òkun tí ò sẹ́ni tó ṣerú rẹ̀ rí, òun náà ló la ọ̀rọ̀ à ń Jódánì, kò sì sí ẹni tó ṣerú rẹ̀ rí. Olúwa àwọn olúwa lórúkọ rẹ̀, ẹni tó fọhùn lórí òkè Sínáì, ó ní àrá àti iná sì ń dún. Bíbélì fi yé wa wípé ojú Mósè gáyín funfun gbòò. Ọlọ́run àwọn ọlọ́run, olójú rẹ̀ sì ń dán, ẹ̀rù jẹ̀jẹ̀ nínú àwọn ẹ̀rù jẹ̀jẹ̀, ẹni tí ẹ̀rù ayé ò lè dẹ́rùbà, ẹni tó ń dẹ́rùbà ẹ̀rù, ẹni tí gbogbo ẹ̀rù ayé ń forí balẹ̀ fún, ẹni tí gbogbo ẹ̀rù tó wà nínú ayé ń páyà. Olúwa àwọn olúwa lórúkọ rẹ̀, ẹni tó ń dáyà mọ́, ẹni tó ń jániláyà. Alágbára ní ìsànlú ọ̀run, ẹni tó dá ayé àti ọ̀run tí ò sẹ́ni tó ti ìṣerú rẹ̀. Olúwa àwọn olúwa, ọ̀kan ní, ẹni tó ń ṣílẹ̀kùn tí ò sẹ́ni tó lè tì, ẹni tó ń tì tí ò sẹ́ni tó lè ṣí padà. Olúwa àwọn olúwa lórúkọ rẹ̀, àìkú tó ń gbéná ìmọ́lẹ̀ agbẹ́yìnga, ọlọ́run àwọn ọlọ́run. Ògo ni fórúkọ rẹ̀, ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Gbogbo ilẹ̀ kílẹ̀ tá ò ti mọ̀ wò wá, a kí wa pé ẹ káàsán, ẹ kú òwúrọ̀, ẹ sì kú àṣálẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ó ti mọ̀ wò wá. Ilé yín ti dá, ọ̀nà yín ti tòrò, kò ní dàrú, kò sì ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Mo kí gbogbo àwọn tó wà lẹ́nu ìtajà wípé ajé ò máa wá, Ọlọ́run ó máa mú àwọn èèyàn wá tí wọ́n máa rajà lọ́wọ́ yín, ọ̀dá ò ní dá yín. Mo kí gbogbo àwọn tó wà lẹ́nu iṣẹ́ wípé ẹ gbọ́, ọkọ̀ ọba, àdá ọba kò ní sá yín lẹ́sẹ̀. Ẹ̀yin gbogbo ẹ̀yin security ẹ gbọ́, nítorí wípé ẹ gbé nǹkan ìjà kan lọ́wọ́ láti fi takò ọ̀tá. Ohun tẹ́ wá gbé lọ́wọ́ bí ohun ìjà kò ní ṣekú pa yín, kò sì ní dojú ìjà kọ yín. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́nu iṣẹ́ ọwọ́, ẹ̀yin tẹ́ ń ta lúdò lọ́wọ́ tẹ́ sì wá ń ibi iṣẹ́ lẹ wá, kì í ṣe pé ẹ wá tayò, ṣùgbọ́n torí wípé ohun kan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó sì ń fún yín lórí ọ̀fẹ́ àti máa tayò, oore ọ̀fẹ́ tí ó sì tẹ́ ìfẹ́ ọkàn yín lọ́rùn ni. Nítorí náà, a yí oore ọ̀fẹ́ yẹn padà sí ìbùkún. Ẹ ó lọlé pẹ̀lú ìbùkún lónìí, ilẹ̀kùn ayọ̀ sì ṣí fún yín, bẹ́ẹ̀ ni yóò rí. Ní báyìí ibi tá a bá ọ̀rọ̀ wa dé níjọ́sí, ṣàrántí wípé ohun tá a bọ́ sí báyìí, ìdánilẹ́kọ̀ọ́ tá a tún bọ́ sí ni ohun tí Bíbélì sọ nípa àdúrà tó lágbára. Àmì kọjá Bíbélì, Bíbélì náà là ń yẹ̀ wò, a ò yẹ̀wò èmi wò, Bíbélì náà là ń gbé yẹ̀ wò. Kí ni Bíbélì sọ? Ọ̀pọ̀ ti sọnù, ó ti sáko lọ. Ísírẹ́lì tó nù, ó ní ká wá wọn rí. Nípa kíni? Nípa ọ̀rọ̀ Ọlọ́run, yóò sì dára fún wa. So ní báyìí, níbi kan la dé dúró tá a bá gbàgbé. Tá a bá sì gbàgbé, ẹ jẹ́ ká lọ sórí Christ Campaign TV, YouTube tàbí Facebook. A lè rí díàwó náà lórí TikTok, Christ Campaign TV. Ẹ jẹ́ ká lọ bẹ̀, yóò fi àwọn ibi tí a dé hàn wá, Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. So àwa náà lè rí ẹ̀kọ́ tó kọjá kọ́, ẹ jẹ́ ká lọ kọ́ gbogbo ẹ̀ lórí ẹ̀. Àwa lè rí ẹ̀kọ́ tó kọjá kọ́, yóò sì dára fún wa. Ẹ̀mí mímọ́ ni olùkọ́ wa lórí Christ Campaign TV. A ò lè dá ṣe o, láìsí ẹ̀mí mímọ́, ẹ gbàgbé gbogbo ìyókù, yóò dára fún wa. Ọ̀rọ̀ gbóná inú ìwé Exodus tí a kà kọjá, tí ó sọ lókè yìí, tí ó wípé oore rẹ̀. Ọlọ́run ka Mósè kún ọ̀rẹ́ rẹ̀, tí ó sọ wípé ọ̀rẹ́ rẹ̀. Ọlọ́run ka Mósè kún ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́. Ó lè bá sọ̀rọ̀ ní ojúkojú. Ìbáṣepọ̀ àkànṣe yìí jẹ́ ara òtítọ́ ọ̀rọ̀ wípé Mósè fi tọkàntọkàn yọ̀ǹda ara rẹ̀ fún Ọlọ́run àti fún ọ̀rọ̀ rẹ̀, fún ìfẹ́ Ọlọ́run àti àwọn èròǹgbà Ọlọ́run. Ó yọ̀ǹda ara rẹ̀. So táwa náà bá yọ̀ǹda ara wa, a rí wípé ohun gbogbo ní ṣíṣe fún Ọlọ́run. Ohun tá a rò pé kò ṣeé ṣe,
yóò sì di ṣíṣe. Mósè nìkan kọ́ ni ènìyàn tó wà lórí ilẹ̀, ṣùgbọ́n èèyàn tó yọ̀ǹda ara rẹ̀. So ìdí nìyẹn táwọn náà bá yọ̀ǹda ara wa, a ó dàbí ẹnìkan tó dá yàtọ̀. So Mósè jẹ́ ẹni tí ó ní ẹ̀mí Ọlọ́run débi wípé ó ṣe alábàápín nínú ohun tí Ọlọ́run mọ̀ lára ìrora nígbà tí Ọlọ́run kérora, ìbìnújẹ́ nígbà tí ó banújẹ́ lórí ẹ̀ṣẹ̀. Ṣẹ̀rí báyìí, Mósè náà ń banújẹ́ nígbà tí Ọlọ́run ń banújẹ́ lórí ẹ̀ṣẹ̀. So ó ní ìmọ̀lára Ọlọ́run lára. So ìdí nìyẹn tí Ọlọ́run ṣe pè ní ọ̀rẹ́ rẹ̀. Wọ́n ní ṣé òun nìkan lọ́lọ́run dá ni? Àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé mo kàn máa ń mirí tí mo bá gbé lórí social media. Ó fi wé ara rẹ̀, ìwọ tó ò mọ bó ṣe ń yọ̀ǹda ara rẹ̀ fún Ọlọ́run. Ẹnu máa ń yà mí nígbà tí ẹlòmíì bá mú ìdá mẹ́wàá wá, á tún ṣẹ́kù. A ní mo fẹ́ tún fún lágbájá, mo fẹ́ fún lákàmọ́. Wọn kì í ṣe báyẹn. Ẹnu máa ń yà mí nígbà tí ẹlòmíì bá ń yọ̀ǹda ara rẹ̀. Àwa máa ṣí àwọn kankan kù. Ṣé o mọ̀ pé gbogbo ṣe ń ṣe yẹn, ó lẹ́ni bá bá mi rìn wíwọ́, èmi náà ó bá rìn wíwọ́. Yóò dára fún wa. Mi ò lọ gbọ́ bẹ́ẹ̀ lónìí o. Ibi tí mò ń lọ gangan ni àdúrà tá ń gbà, ṣùgbọ́n èmi kàn ń sọ fún wa torí wípé àwọn ọ̀rọ̀ kan tí mo máa ń bá pa lórí social media máa kàn mí rí. Kò yé wa. Ẹnìkan sọ̀rọ̀ kan jẹ́ òní, inú mi dùn. Ó ní ṣùgbọ́n nǹkan kan tó wà níbẹ̀ ni wípé ó ní Ọlọ́run máa ń fún yàn ní ìyàwó tó jẹ́ wrong, tí ò bá ẹ̀dá èèyàn mu. Ó rò dáadáa, ṣùgbọ́n ó rò nípa tara. Ẹ jẹ́ kí n sáré fi nǹkan kan hàn wá níbẹ̀ yẹn. Ni wípé ègún ló máa ń attach èèyàn mọ́ obìnrin tí wọ́n á dẹ̀ máa sọ wípé ìyàwó ẹ̀ ni. Ègún ló máa ń attach ọkùnrin tí wọ́n á attach obìnrin mọ́ ọkùnrin tí wọ́n á sọ pé ọkọ ẹ̀ ni. Kì í ṣe Ọlọ́run. Ṣùgbọ́n gbogbo tó bá dé tí kì í bá ṣe ẹni tó bá rí ní àṣírí, ìránṣẹ́ Ọlọ́run tó bá ní àṣírí ègún lọ́wọ́ ni yóò tú àṣírí yẹn. Pé ègún ló farapamọ́ bí ẹwẹ́ ẹlòmíì tí Ọlọ́run ò pè. Ègún á dẹ̀ pé torí kó lè jẹ ìyà àwọn baba ńlá rẹ̀. Ègún ló pé, kì í ṣe Ọlọ́run. Gbogbo nǹkan pátá lọ́lọ́run mọ̀ sí, ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan pátá ló jẹ́ ìmọ̀ sí Ọlọ́run. Ló jẹ́ ìfẹ́ Ọlọ́run, sorry. Gbogbo nǹkan pátá ni Ọlọ́run mọ̀ sí. Ó mọ̀ nígbà tí ègún ṣe kíni, tí ègún fẹ́ máa fìyà jẹ, ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan pátá ló jẹ́ ìfẹ́ Ọlọ́run. Ẹ má jẹ́ ká máa yí mọ́ bẹ́ẹ̀. Ọlọ́run ti fi ààyè lẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ pé kẹ́ ẹ kà á, kẹ́ ẹ má bàa máa parọ́ mọ́ òun. Ṣùgbọ́n ní gbogbo ìgbà, kì í kala ṣe ń parọ́ mọ́ Ọlọ́run. Ṣé mọ̀ pé àwọn èèyàn náà máa ń yí mọ́, wọ́n ní Sátánì ló ṣe yìí, Sátánì ló ṣe yìí. Bẹ́ẹ̀ náà làwọn èèyàn máa ń parọ́ mọ́ Ọlọ́run. Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀. Yóò dára fún wa. Ìwé Exodus 32. Ẹ bá mi lọ sí verse. Àwa tá ń kẹ́kọ̀ọ́ ìyè yìí, ẹ jẹ́ ká lọ sí verse 19. Yín náà máa gbé Bíbélì dání. Ẹ jẹ́ ká gbé Bíbélì wa dání. Exodus 32 verse 19. Ó ní ó sì ṣe bí ó ti súnmọ́ ibùdó, ó sì rí ẹgbọrọ màlúù náà àti agbo ìjọ. Ìbínú Mósè sì ru gidigidi. Ó sì sọ wàhálà wọn nì sílẹ̀ kúrò ní ọwọ́ rẹ̀. Ó sì fọ́ wọn nísàlẹ̀ òkè náà. Torí bẹ́ẹ̀, Mósè sọ wàhálà lẹ̀ ní ọwọ́ rẹ̀ nígbà tó gbọ́ ogun táwọn èèyàn ṣe. Dábì sígbà tí inú Ọlọ́run bàjẹ́, inú Mósè náà bàjẹ́. Gbogbo onígbàgbọ́ gbọ́dọ̀ wọ́nà láti mọ àwọn ọ̀nà Ọlọ́run nípasẹ̀ àdúrà àti láti dàgbà nínú ìṣọ̀kan tí ó jinlẹ̀ pẹ̀lú rẹ̀ àti àwọn èròǹgbà rẹ̀ pé kí òun kí ó lè jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run ní tòótọ́. Sọ̀rọ̀ bẹ́ẹ̀, nípasẹ̀ àdúrà wa, a lè jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run ní tòótọ́. Ó ní fún àpẹẹrẹ, Ọlọ́run fẹ́ láti rán àwọn iṣẹ́ jáde sínú ìkórè ìhìnrere Kristi fi kọ́ni wípé ìpinnu Ọlọ́run yìí yóò jẹ́ ṣíṣe ní ẹ̀kúnrẹ́rẹ́ nípasẹ̀ àdúrà àwọn ènìyàn rẹ̀ nìkan. Jésù gan sọ fún wa wípé ìpinnu Ọlọ́run ó jẹ́ ṣíṣe ní tòótọ́ nípasẹ̀ àdúrà àwọn ènìyàn rẹ̀ nìkan. Nítorí náà, ẹ gba àdúrà sí Olúwa ìkórè kí ó lè ran àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀. Ṣé rí báyìí?
pé ẹ gbàdúrà sí Olúwa àkórè kó rán àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀. Matthew 9:38. Ní ọ̀nà mìíràn, agbàdúrà agbára Ọlọ́run láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìpinnu rẹ̀ ni ó máa ń wà nípasẹ̀ àdúrà kíkankíkan tí ó sì ń tí àwọn èèyàn rẹ̀ gbà tí ó sì àwọn ènìyàn rẹ̀ gbà fún ìtẹ̀síwájú ìjọba rẹ̀. So èyí tí àwọn èèyàn rẹ̀ ń gbà fún ìtẹ̀síwájú ìjọba rẹ̀. Tí a bá kùnà láti gbàdúrà, a lè máa dènà ní tòótọ́ fún àwọn nǹkan kan, fún àwọn ìmúṣẹ ìpinnu Ọlọ́run, fún ìràpadà, fún ara wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan. A lè dènà àwọn nǹkan fún ara wa, fún ìpinnu Ọlọ́run, fún àwọn èròǹgbà, fún ìràpadà tá a bá lè gbàdúrà. So àwọn kan fi àdúrà lẹ̀, wọ́n fi onírúurú nǹkan ṣe ìràpadà, ṣùgbọ́n at the end of the day, òfo nínú òfo àtàsán nínú asán ni. Ọ̀pọ̀ ni àwọn ohun tí ó gbọdọ̀ wáyé kí àdúrà wa tó lè jẹ́ èyí tí yóò ṣiṣẹ́. Kí ni ohun tí a bọ́ sí báyìí? Àwọn ohun tí gbígbà àdúrà tó ń ṣiṣẹ́ tó béèrè fún, àwọn ohun tí gbígbà àdúrà tó ń ṣiṣẹ́ béèrè fún, praise the Lord. Àwọn ohun tí gbígbà àdúrà tó ń ṣiṣẹ́ ń béèrè fún, ibẹ̀ la wà báyìí. Ó béèrè fún òkínní. Àwọn àdúrà kì yóò ní ìdáhùn àyàfi tí a bá ní ìgbàgbọ́ tòótọ́ àti òdodo. N tó fà á nìyẹn o. Àìní ìgbàgbọ́ àti àìjẹ́ olódodo ló máa ń fà á tí àdúrà ọ̀pọ̀lọpọ̀ fi gbà. Àwọn kan believe pé táwọn bá ti gbàdúrà odidi ọdún 10 àwọn lè má rí sí. No. Àsìkò tó yí padà yẹn la tó raise àdúrà ẹ̀ wá fún wọn. Nǹkan kan wà lọ́wọ́ ẹ̀ tó jùúlẹ̀, yóò dára fún wa. Jésù sọ yékéyéké, ohunkóhun tí ẹ̀yin bá béèrè nígbà tí ẹ bá ń gbàdúrà, ẹ gbàgbọ́ wípé ẹ ti rí gbà náà, yóò sì rí bẹ́ẹ̀ fún yín. Ṣé rí báyìí? Pé ẹ gbàgbọ́. Mark 11:24. Mo ń wo àkókò ni. Mark 11:24 ni Jésù ti sọ bẹ́ẹ̀ wípé ohunkóhun tí ẹ bá béèrè nínú àdúrà, ẹ gbàgbọ́ pé ẹ ti rí gbà. Ó sọ fún bàbá ọmọkùnrin tí ó ní ẹ̀mí àìmọ́ báyìí wípé ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí ó bá gbàgbọ́. Ṣé rí báyìí? Ìgbàgbọ́ ó ṣe pàtàkì nínú àdúrà. Ẹni tí ó kọ ìwé Hébérù gbà wípé gbà wá níyànjú láti súnmọ́ Ọlọ́run pẹ̀lú òtítọ́ ọkàn ní ẹkún ìgbàgbọ́. Ìyẹn ní Hebrew 10:22. Ó ní ẹ súnmọ́ Ọlọ́run pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìgbàgbọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Àti wípé ìwé Jákọ́bù gbà wá níyànjú láti béèrè lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo ní àìṣeyèméjì. Ṣé rí báyìí? Ìwé James orí kìíní ẹsẹ̀ ìkẹfà. James 1:6 orí kìíní ẹsẹ̀ ìkẹfà. Ẹgbọ́n nǹkan tó wí. Ó ní ṣùgbọ́n kí o béèrè ní ìgbàgbọ́ ní àìṣiyèméjì rárá, nítorí ẹni tí ó ṣiyèméjì dàbí ìgbì omi òkun tí ń ti ọwọ́ afẹ́fẹ́ bì sí wá bì sẹ́yìn tí a sì ń rú sókè. Ṣé rí báyìí? Pé ẹ béèrè láìṣiyèméjì, ẹ béèrè pẹ̀lú ìgbàgbọ́. N tó sọ fún wa nìyẹn. Tí ìwé Jákọ́bù kọ fún wa nìyẹn. Pé James 5:15. Àdúrà ìgbàgbọ́ yóò sì gba aláìsàn náà là. Olúwa yóò sì gbé dìde. Bí ó bá sì ṣe pé ó dẹ́ṣẹ̀, a ó dáríjì. Ṣé rí báyìí? Pé nínú àdúrà wa, àdúrà ìgbàgbọ́ wa yóò gba aláìsàn là. Pé Olúwa ó gbé dìde. Tó bá wá dẹ́ṣẹ̀, a ó tún dáríjì. Èkejì, mo sọ fún wa nípa ohun tí ó ń dènà àwọn àdúrà. Àwọn ohun tí gbígbà àdúrà tó ń ṣiṣẹ́ béèrè fún,
a ti sọ fún wa nípa àwọn tó ń dènà, àmọ́ kí ni nǹkan tó ń béèrè fún? Ó béèrè fún ìgbàgbọ́ àti òtítọ́, ká jẹ́ onígbàgbọ́, ká jẹ́ olótìtọ́, yóò dára fún wa. Èkejì rèé, àdúrà pẹ̀lú gbọ́dọ̀ jẹ́ ní orúkọ Jésù. Jésù fúnra rẹ̀ ṣe eléyìí nígbà tí ó sọ wípé ohunkóhun tí ẹ̀yin bá béèrè ní orúkọ mi, náà ni èmi ó ṣe, kí a lè yìn Baba lógo nínú ọmọ. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun ní orúkọ mi, èmi ó ṣe é. John 14 verse 13-14, ó ní ohunkóhun tẹ́ bá béèrè ní orúkọ mi, ó ní èmi ó ṣe é, kí a lè yìn Baba lógo nínú tani? Nínú ọmọ. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Sọ pé ohunkóhun tẹ́ bá ti béèrè lórúkọ mi, èmi ó sì ṣe é. Ẹ̀kẹta, pé àdúrà wa, èkejì sọ fún wa pé àdúrà wa gbọ́dọ̀ dúró lórí bíbéèrè ní orúkọ Jésù, kìí ṣe lórúkọ áńgẹ́lì, kìí ṣe lórí nǹkan kan, ní orúkọ Jésù yóò sì ṣe fún wa. Gbogbo àwọn àdúrà wa tí a bá gbà pẹ̀lú fún Ọlọ́run ní pípé nìkan, èyí sì ni ìgboyà tí àwa ní níwájú rẹ̀, wípé bí àwa bá béèrè ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, òun ó gbọ́ tiwa. Sẹ́rí báyìí pé nígbà tá a bá béèrè àdúrà wa ní ọkàn pípé, ó fún wa ní ìgboyà. Ọ̀kan nínú àwọn ẹ̀bẹ̀ inú àdúrà Olúwa fún àwòkọ́ṣe fi ìdí eléyìí múlẹ̀. Ìfẹ́ tìrẹ ni kí a ṣe bíi ti ọ̀run, bẹ́ẹ̀ ni ní ayé. Àwa tá a fẹ́ béèrè tá a sì fẹ́ máa rí gbà, a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń ṣe ìfẹ́ Ọlọ́run. Nínú Matthew 6:10 àti Luke 11:2, ìwé Luke orí 11 ẹsẹ̀ 2, so a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń ṣe ìfẹ́ rẹ̀, tí ń ṣe ìfẹ́ Ọlọ́run. Ṣé àkíyèsí àdúrà Jésù ní Gẹ́símánì nínú Matthew 26 verse 42. Ṣé ká sáré wò ó? Matthew 26 verse 42. Ìjà sáré wò ó kó má dàbí wípé a kàn ń fẹnu sọ ni. Verse 22. Verse 42. Ó ní ó sì tún padà lọ ní ẹ̀rìn kejì, ó sì gbàdúrà wípé bàbá mi, bí aago yìí kò bá lè ré mi kọjá, bí kò ṣe pé mo mú ìfẹ́ tìrẹ ní kí. Ó ní bí aago yìí kò bá lè rí mi kọjá, bí kò ṣe pé mo mú ìfẹ́ tìrẹ ní kí a ṣe. Mo fi kíní kan sọ fún wa ní orí social media nínú fídíò kan tí mo ṣe. Mo ní bí ọkọ àti ìyàwó bá ti ń fẹ́ra wọn, tán wà ní àfẹ́sọ́nà, tí ìfẹ́ yẹn ti ń gbòòrò, kí pásítọ̀ kan wá sọ pé ẹ lọ gbàdúrà pé kí ìfẹ́ Ọlọ́run kó ṣẹ. Sẹ́mi pé wọn ò ní gbà. Bẹ́ẹ̀ bí ìfẹ́ Ọlọ́run bá ṣẹ, ó lè tú wọn ká, tí ó wọ ẹlòmíì fún kálukú wọn. Ṣùgbọ́n wọ́n mọ̀ pé tí a bá ní kí ìfẹ́ Ọlọ́run ṣẹ, tí a bá tú ká, Ọlọ́run ti pèsè yìí fún wa náà. Àwọn ayédèlé kan máa fi àjẹra wọn, yóò dára fún wa. Ṣùgbọ́n ìfẹ́ Ọlọ́run ṣe pàtàkì. Ní ìbẹ̀rẹ̀, ìfẹ́ Ọlọ́run máa dàbí ohun tí ènìyàn wò. Àwọn ọ̀rẹ́ ó máa sọ fún pé sórí ẹ̀ sì pé ìfẹ́ Ọlọ́run sì ló tẹ̀ sí o. Tó bá tẹ̀ sọ́nà ìfẹ́ Ọlọ́run, tó bá ń wò wípé kí làwọn èèyàn fẹ́ máa sọ, o ò ní lè rìn nínú ìfẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n tó bá ti lè wò pé táwọn èèyàn bá fẹ́ ká wí, Ọlọ́run mi ni. Táwọn èèyàn bá sọ pé no láàárọ̀, wọ́n sọ pé yes lálẹ́. So tó bá ti mọ èèyàn bẹ́ẹ̀, o ò ní problem pẹ̀lú Ọlọ́run. Má jẹ́ kí n tọ̀, nígbà tí Ọlọ́run bá ṣe ọ́ lógo, wọ́n wá padà wá sọ pé in fact ọgbọ́n tọ́lọ́run fún ọ yẹn, Ọlọ́run ló gbọ́n tá a wí o. Ṣùgbọ́n tó bá gbọ́n tí wọ́n wí nǹkan wá ní táwọn bá ní ọkọ̀ ọbọ̀ náà sì wà ní ọkọ̀ ọbọ̀. Ìfẹ́ Ọlọ́run ṣe pàtàkì. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń mọ ìfẹ́ Ọlọ́run nítorí pé ó ti fi hàn fún wa nínú ìwé mímọ́. A lè ní ìdánilójú wípé àdúrà tí a gbé kalẹ̀ lótìítọ́ lórí àwọn ìlérí Ọlọ́run nínú ọ̀rọ̀ rẹ̀ yóò ṣiṣẹ́ nítòótọ́. Èlíjà ní ìdánilójú wípé Olúwa Ọlọ́run Ísírẹ́lì yóò dáhùn àdúrà òun pẹ̀lú iná àti lẹ́yìn náà pẹ̀lú òjò, nítorí ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ Olúwa
tí ó tọ̀ wá. Ṣẹ̀rí báyìí, ẹ wo àsọtẹ́lẹ̀ tí Èlíjà ní, tí Èlíjà rí, ó sì ṣe kíni, ó sì gbàgbọ́ lóòótọ́ wípé àdúrà òun ṣe kíni, àdúrà òun gbà, àdúrà òun gbà. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹlòmíì, kọ́lá nìkan ló wà lọ́rùn rẹ̀, kò sí ìgbàgbọ́ kankan nínú rẹ̀. Tó bá sọ̀rọ̀ tán ni ẹwà kan ń gbà náà ni. Àdúrà mọ̀ ni tí àwọn kan gbà tí wọ́n sì gbàgbọ́ pé táwọn yìí máa ṣẹ níṣẹ́. Dáfídì, First King ni àwọn ọba kìíní 18 verse 1. 18:1, àwọn ọba kìíní 18:1. Ìwé àwọn ọba kìíní orí 18 ẹsẹ̀ ìkíní rẹ̀. Ó sì ṣe lẹ́yìn ọjọ́ púpọ̀, ọ̀rọ̀ Olúwa tọ̀ Èlíjà wá lọ́dún kẹta wípé, lọ fi ara rẹ hàn fún Áhábù, èmi ó sì rọ òjò sórí ilẹ̀. Ṣẹ̀rí báyìí, ó gbàgbọ́ wípé Ọlọ́run ó rọ òjò. Ọ̀rọ̀ Olúwa tọ̀ wá, ó sì dìde. Àti wípé ó ní ìdánilójú lẹ́kùnrẹ́rẹ́ wípé kò sí èyíkéyìí nínú òrìṣà orílẹ̀-èdè tí ó tóbi jù tàbí tí ó lágbára bí Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Ṣẹ̀rí báyìí, Èlíjà tún nígbàgbọ́. Ṣé lónìí sáwà nígbàgbọ́ orú ẹ̀? Tá bá fi òrìṣà lásán dẹ́rù bà ránṣẹ́ Ọlọ́run mi, oh God, yóò fi iṣẹ́ ìránṣẹ́ lẹ̀ ní òhò. A ní èmi, Olúwa gan sọ pé òun ò mọ̀ òun rí. Ẹ dákun, Ọlọ́run sọ pé òun mọ̀ ọmọ rẹ̀ rí. Oníṣẹ́ òní wo iṣẹ́ rẹ̀ náà kó bàjẹ́ o. Ìwé àwọn ọba 18 verse 21 to 24. Àwọn ọba kìíní orí 18 ẹsẹ̀ 21 sí 24. Èlíjà sì tọ̀ gbogbo àwọn ènìyàn náà wá, ó sì wí pé, yóò ti pẹ́ tó tí ẹ̀yin yóò máa ṣiyèméjì. Bí Olúwa bá ní Ọlọ́run, ẹ máa tọ̀ lẹ́yìn, ṣùgbọ́n bí Báálì bá ní, ẹ máa tọ̀ lẹ́yìn. Àwọn ènìyàn náà kò sì dá ní ohùn ọ̀rọ̀ kan. Èlíjà sì wí fún àwọn ènìyàn náà pé, èmi nìkan ṣoṣo ni ó kù ní wòlíì Olúwa, ṣùgbọ́n àwọn wòlíì Báálì 450 ọkùnrin. Nítorí náà, jẹ́ kí wọn kí ó fún wa ní ẹgbọrọ akọ màlúù 2, kí wọn kí ó sì yan ẹgbọrọ akọ màlúù kan fún ara wọn, kí wọn kí ó sì ké, kí wọn kí ó sì tò ó sórí igi, kí wọn kí ó má ṣe fi iná sí i. Èmi ó sì tún ẹgbọrọ akọ màlúù kejì ṣe, èmi ó sì tò ó sórí igi, èmi kì yóò sì fi iná sí i. Kí ẹ sì ké pe orúkọ àwọn ọlọ́run yín. Èmi ó sì ké pe orúkọ Olúwa Ọlọ́run náà, tí ó bá fi iná dáhùn, òun náà ni Ọlọ́run. Gbogbo àwọn ènìyàn náà sì dáhùn, wọ́n sì wí pé ó wí ire. Ṣẹ̀rí báyìí, ó dá Èlíjà lójú wípé jẹ́ ká tò ẹgbọrọ màlúù ká gbé sórí igi, ká gbé sórí igi, ká togi wa, ká wá pe Ọlọ́run. Ẹ má sáná sí o, ẹ pe Ọlọ́run. Èmi náà ó ṣe tèmi, èmi nìkan sáà lókù. Ẹ̀yin 450 ọkùnrin tó jẹ́ wòlíì Báálì, ẹ̀yin náà ṣe tí, èmi náà ṣe tẹyọ kan tèmi, èmi náà ṣe ẹyọ kan. Ọlọ́run tó bá wá fi iná dáhùn, tí iná sọ̀kalẹ̀ tó dógi, tó jó ẹbọ, òun ni Ọlọ́run táwọn máa tẹ̀lé. Wọ́n ló wí ire, bẹ́ẹ̀ náà làwọn náà ṣe. Ẹ wá wò ó, ní ìgbẹ̀yìn ọ̀rọ̀ ńkọ́? Bíbélì sọ wípé, ẹ lọ ka bẹ̀yẹn dáadáa, ó ní wọ́n fara wọn ya, wọ́n ké pe Ọlọ́run Báálì, ṣùgbọ́n kò dá wọn lóhùn. Níbo ni ó ti dáhùn? Níbi tí Ọlọ́run Èlíjà jókòó sí. Ọlọ́run Báálì ò wá farahàn pé òun rè. Yóò parun ni. Ṣùgbọ́n nígbà tó yá, Èlíjà pe Ọlọ́run Ísírẹ́lì, ó sì fi iná àti ara dáhùn. Iná dá lóhùn. Wo ìgboyà tó tó èyí. Ẹ̀rù ò bá àwọn wọ̀nyí pọ̀ jùlọ. Yóò dára fún wa. Èyí fi yé ọ pé bí ogun bá pọ̀ jù ọ́ lọ tó bá lè gbàdúrà, ìwọ ó borí rẹ̀, ó sì borí wọn. Ní ìgbà mìíràn, ìfẹ́ Ọlọ́run a máa di mímọ̀ bí a bá ṣe wà ní kíkan láti mọ ohun tí ìfẹ́ Ọlọ́run jẹ́.
ìgbà náà ni wọ́n bí ní ìgbà náà ni wọ́n bí a bá mọ ìfẹ́ rẹ̀ Ọlọ́run ìfẹ́ rẹ̀ lórí ohunkóhun a lè gbàdúrà pẹ̀lú ìgboyà àti ìgbàgbọ́ Ọlọ́run yóò sì dáhùn. 1 John 5:14. Ìwé Jòhánù kínní orí 5 ẹsẹ̀ 14. Ẹ jẹ́ ká sáré wò pápápá. Jòhánù kínní orí 5 ẹsẹ̀ 14. Ó ní èyí sì ni ìgboyà tí àwa ní níwájú rẹ̀ pé bí àwa bá béèrè ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ òun ò gbọ́ tiwa. Pé a ní ìgboyà kan, so a gbọ́dọ̀ ní ìgboyà bàbá jẹ́ aládùúà tí ó bá ní ìgboyà ìkóríta ẹ̀rù ni Sátánì ó kà mọ́ yóò sì ṣẹ́gun rẹ̀, kò sì ní lè nígbàgbọ́ nínú àdúrà rẹ̀ yòókù mọ́. So a gbọ́dọ̀ ní ìgboyà ká lè ṣẹ́gun wọn, yóò dára fún wa. Ó sọ fún wa ńbẹ̀ yẹn nínú Bíbélì, ó léyìí sì ní ìgboyà tí àwa ní níwájú rẹ̀ pé bí àwa bá béèrè ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ òun ó gbọ́ tiwa. Gbólóhùn ọ̀rọ̀ tí ó wí pé béèrè gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ nínú àdúrà wa gbọ́dọ̀ yọ̀ǹda fún Ọlọ́run kí a sì máa béèrè wípé kí ìfẹ́ rẹ̀ jẹ́ ṣíṣẹ nínú ayé wa. So a gbọ́dọ̀ máa béèrè pé kí ìfẹ́ Ọlọ́run kó ṣe kí ni, kó jẹ́ ṣíṣẹ nínú ayé wa. John 14:13 òun náà sọ̀rọ̀ kan. John 14:13. Ẹ jẹ́ ká sáré wo nǹkan tí John 14:13 sọ. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi òun náà ni èmi ó ṣe kí a lè yìn Baba lógo nínú ọmọ. Ṣé ti rí báyìí? Ohunkóhun tẹ́ bá béèrè lórúkọ mi Ọlọ́run lèmi ó ṣe ká lè yìn Baba lógo nínú ọmọ. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ó máa ń hàn gbangba nígbà tí a bá ṣe àfẹ́rí ìfẹ́ rẹ̀, tá a bá ṣe àfẹ́rí ìfẹ́ Ọlọ́run. Ní kété tí a bá mọ ìfẹ́ rẹ̀ lórí ohun kan a lè béèrè pẹ̀lú ìgboyà àti ìgbàgbọ́. Nígbà tí a bá ṣe èyí àwa mọ̀ wípé òun gbọ́ tiwa àti wípé èròǹgbà rẹ̀ fún wa yóò wá sí ìmúṣẹ. Ṣé rí báyìí pé èròǹgbà rẹ̀ fún wa yóò ṣe kíni, yóò sì wá sí ìmúṣẹ. Ẹ jẹ́ ká wo 1 John 3:22. Àti ohunkóhun tí àwa bá béèrè àwa rí gbà lọ́dọ̀ rẹ̀ nítorí tí àwa ń pa òfin rẹ̀ mọ́ àwa sì ń ṣe nǹkan wọ̀nnì tí ó dára lójú rẹ̀. Ṣé rí báyìí? Àwa ń pa òfin rẹ̀ mọ́ àwa sì ń ṣe nǹkan wọ̀nnì tí ó dára lójú rẹ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ̀kẹrin, kì í ṣe kí a gbàdúrà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run nìkan, ṣùgbọ́n a gbọ́dọ̀ wà nínú ìfẹ́ Ọlọ́run tí a bá ń retí rẹ̀ láti gbọ́ àti láti dá wa lóhùn. Kì í ṣe pé ká gbàdúrà nínú ìfẹ́ Ọlọ́run. So àwa náà gbọ́dọ̀ wà nínú ìfẹ́ Ọlọ́run. A máa ṣe ìfẹ́ rẹ̀, a máa ṣe ní tó fẹ́ tàbá ní ká gbàdúrà kí Ọlọ́run gbọ́. Torí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ ká lọ síbí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ló ń rò wípé àdúrà ò kì í déédéé gbà. Àdúrà máa ń gbà o, kódà ó gbà ju ohunkóhun lọ. Àdúrà máa ń gbà. Ẹ jẹ́ káwa náà wà nínú ìfẹ́ Ọlọ́run. Ǹjẹ́ ẹni tó sọ pé àdúrà yìí déédéé gbà só wà nínú ìfẹ́ Ọlọ́run? Àní kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ náà ni. Ẹ wò ó, ẹ̀yin ò lè mọ̀ wà tí ò tọ́ ń darí. Ó yan ìwà tí ò tọ́ láàyò, ó sì sọ pé ó gbàdúrà sọ́lọ́run. Yóò dára fún wa. Ó ní Ọlọ́run yóò fún wa ní ohun tí a bá béèrè fún bí a bá kọ́kọ́ wá ìjọba rẹ̀ àti òdodo rẹ̀ nìkan. Ṣé ohun tí a bá béèrè fún Ọlọ́run yóò fi fún wa nígbà tí a bá wá ìjọba rẹ̀ àti òdodo rẹ̀ nìkan. Yóò dára fún wa. Matthew 6:33 ó ní ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀, gbogbo nǹkan ni a ó sì fi kún fún yín. Ẹ tètè wá ìjọba Ọlọ́run
àti òdodo rẹ̀. Ó ní gbogbo nǹkan a ó fi kún fún yín. That means gbogbo nǹkan tí a bá tún béèrè a ó ṣe kí ni, a ó mọ̀ fún yín. Àmọ́ ẹ kọ́ wá ìjọba Ọlọ́run náà. That means ẹ rí wípé wà lójú ọ̀nà ìjọba Ọlọ́run náà. Tẹ́ bá ń béèrè nǹkan a máa fún yín. That means nígbà tó bá ti fàyè ilẹ̀ ó lè rí ibi dé sí. Yóò dára fún lórúkọ Jésù. Gbólóhùn tí ó wípé wá ìjọba òdodo, wá ìjọba òdodo. Àwọn tí wọ́n tẹ̀lé Kristi ní a rọ̀ láti wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀ ju gbogbo ohun mìíràn lọ. So àwọn tó tẹ̀lé Kristi a bẹ̀ wọ́n kí wọ́n wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀ ju gbogbo ohun mìíràn lọ. Ọ̀rọ̀ ìṣe wá túmọ̀ sí fífi gbogbo ìgbà kún fún wíwá nìkan láti sísá ipá tí ó nira àti aápọn láti gba ohun kan. Ṣẹ́rí báyìí yóò dára fún wa. Ibi táwọn ìdáhùn ló lè ní ìtòrí àti lóbi 30 minutes. Mo fẹ́ ká stop níbí because ká má gbà wá lẹ́yìn àsìkò torí àwa tí a ó tún máa wò ó kò ní lè ṣòro fún wa. Ohun tí mò ń sọ fún wa ni wípé ọmọ Ọlọ́run o, ẹ jẹ́ ká kọ́ bá ṣe gbàdúrà. Kí làwọn àdúrà tó yẹ ká gbà? Ipò wo ló yẹ ká wà nígbà tá a bá ń gbàdúrà? Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ àti wípé irú ìgboyà wo la lè ní nígbà tá a bá jẹ́ aládùúrà yóò sì dára fún wa. Ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn. Jésù olùgbàlà kò ní fi wá sílẹ̀ o. Ọ̀pọ̀ la pè, díẹ̀ la rí. Nínú díẹ̀ tá a rí, lórúkọ Jésù a ó ṣe wá lógo. Torí nínú àwọn tá a pè Ọlọ́run la yàn, àwọn tá a yàn Ọlọ́run náà la ṣe lógo. Lórúkọ Jésù ọ̀run yóò ṣe ọ́ lógo. Wo àdúrà mẹ́ta tí mo máa ń gbà fún wa rèé. Ó yẹ kí n fi ṣe bẹ̀rẹ̀ ṣùgbọ́n mo máa fi sí ìparí. Bí Olúwa ti wà tẹ́mi rẹ̀ wà láàyè nínú ọdún 2024 tó wọ̀ yìí, gbọ́ ẹni tó yọ̀ǹda ara rẹ̀ tó lóun ò ní jẹ́ kádùá pé ọ, lórúkọ Jésù ẹ̀mí mímọ́ yóò fi ṣòfò níwájú rẹ̀. Torí sọ pé náà ṣáájú Olúwa olódo gbogbo àwọn ọ̀tá rẹ̀, oníwọ̀n nàmánà kọ ìmọ́lẹ̀ sáyé ayé rí wọ́n sì wárìrì. Ọwọ́ ẹ̀rù Elédùmarè, ọwọ́ ìpayà Elédùmarè, ọwọ́ tó ń jà fún ni ṣáájú lórúkọ Jésù ó yá kó ṣáájú ẹ̀rìn àjò 2024. Ewu ọdún yìí ò ní wù ọ́, àjálù ọdún yìí ò ní dẹ́lu ọ́. Màmá bàbá lórúkọ Jésù ẹ ò ní rárìn bọ́wọ́ lọ́dún yìí. Bẹ́ẹ̀ bá ti ń rìn ìgbésẹ̀ yín lórúkọ Jésù ẹ ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀. Agbára Ọlọ́run yóò ṣíjìbò yín o. Ẹ wá gbọ́ lórúkọ Jésù ìbùkún tẹ́ ẹ nílò tẹ́ ẹ fi rìn àjò ọdún yìí. Ọlọ́run ẹ̀mí mímọ́ kó gbé lé yín lọ́wọ́. Ẹ ò ní ṣubú dànù o. Bẹ́ẹ̀ ni yóò rí. Ohun tó ti dàrú mọ́ ọ lọ́wọ́ kó gba àtúntò lọ́dún tó wà. Ohun tó ti dàrú mọ́ ọ lọ́wọ́ kó gba àtúntò. Mo tún sọ fún wọn, mo sọ sínú ìpín àti ẹ̀dá àtàyànmọ́ rẹ lọ́dún 2024. Ohun tó ti dàrú mọ́ ọ lọ́wọ́ 2023 ó yá lọ́dún yìí kó gba àtúntò. Agbára Ọlọ́run kó ṣíjìbò ọ. Ọ̀tá ò ní borí rẹ̀. Ìwọ ló borí wọn. Bẹ́ẹ̀ ni yóò rí. Ìwọ ló borí ọ̀tá. Ìwọ ló borí ọ̀tá. Ọ̀tá ò ní borí rẹ̀. Mo gbàdúrà ọ̀tá ti gbà lọ́mọ lọ́wọ́. Ó yá máa gbà padà, gbà padà, gbà padà, gbà padà, gbà padà. Bí Olúwa ti wà tẹ́mi rẹ̀ wà láàyè, ohun tá a ti gbà lọ́mọ lọ́wọ́. Ó yá máa gbà padà. Ọkàn rẹ̀ ó balẹ̀. Ó dẹ̀ lábùkún fún. Ó ti rí bẹ́ẹ̀. Gbọ́ àdúrà. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ẹ̀yin Jésù lógo. God bless you.